Aláròyé máa wí o. Ọlájídé ti dáràn o, ọmọ Amẹ́ríkà tó ń fẹ́ ló kú mọ́ ọn lọ́wọ́. Wàhálà ńlá gbáà ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan Aláwọ̀dé Ọláìdé ẹni ọdún mọ́kàndínlógójì wà báyìí pẹ̀lú bí ọ̀rẹ́bìnrin rẹ̀ Jacqueline Billie Elton ẹni ọgọ́ta ọdún tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe kú mọ́ ọn lábẹ́. Di bá a ṣe ń sọ yìí, àhámọ́ ọlọ́pàá agbègbè Warri nípínlẹ̀ Delta ni àfúrásì ọ̀daràn náà wà báyìí níbi tó ti ń fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ lọ́wọ́. Aláròyé gbọ́ wípé olólùfẹ́ làwọn méjèèjì, orí ẹ̀rọ ayélujára ni wọ́n sì ti pàdé ara wọn kó tó di wípé ọ̀rọ̀ ìfẹ́ wọn wọ̀ dáadáa. Ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí, Elton tí í ṣe ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà wá Aláwọ̀dé Ọláìdé wá sórílẹ̀-èdè Nàìjíríà láti wá kí i. Ṣùgbọ́n nígbà tó máa fi di nǹkan bí aago 7:30 ọ̀sán lọ́jọ́ 29 oṣù kẹsàn-án ni Elton dédé bẹ̀rẹ̀ sí í ṣe àìsàn ńlá kan. Gbogbo oògùn ìbílẹ̀ àti ti òyìnbó tí wọ́n mọ̀ pátá ni wọ́n lò fún un, ṣùgbọ́n tí kò gbádùn. Ni wọ́n bá gbé e lọ sílé ìwòsàn aládàáni kan tó wà lágbègbè náà fún ìtọ́jú. Lásìkò tí wọ́n gbé e débẹ̀, àwọn yẹn láwọn kò lè ṣètọ́jú rẹ̀ nítorí ohun tó ń ṣe ti kọjá bẹ́ẹ̀. Ni wọ́n bá tó sáré gbé e dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè Warri nípínlẹ̀ Delta. Lásìkò tí wọ́n máa gbé e débẹ̀, àwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ wípé òkú rẹ̀ ni wọ́n gbé wá. Wọ́n ti gbé òkú olóògbé náà sí mọ́ṣúárì ilé ìwòsàn ìjọba náà láti ṣàyẹ̀wò sí i lára kí wọ́n lè mọ kókó ohun tó pa á. Àwọn ọlọ́pàá ti ju Aláwọ̀dé Ọláìdé sínú àhámọ́ wọn tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Bright Edafe tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 4 oṣù kẹwàá ọdún yìí sọ wípé lẹ́yìn táwọn bá parí ìwádìí àwọn tán làwọn máa tó jábọ̀ ìwádìí àwọn fárá ìlú.